Ẹ káàárọ̀ àkó ojúmọ́ àkó ojúmọmọ ní gbogbo ibikíbi tí ẹ ti ń láǹfààní láti máa gbọ́ wa. Ẹ káàbọ̀ sórí ètò òṣèlú ìkànnì 32 FM 94.9. Ìkànnì ìfẹ́yín ẹ̀ tá a kalẹ̀ sí àjà kẹrin Cocoa House Dùgbẹ̀ nílẹ̀ Ìbàdàn. Mo kí yín ẹ káàárọ̀ àkó ojúmọ́ o. Peter Olasupo Captain P2 òun lorúkọ tèmi. Ọ̀dẹ̀ òdòbí ṣe dáadáa làbá yín. Lónìí lórí ètò òṣèlú, ọ̀kan pàtàkì lára àwọn bàbá wa nílẹ̀ Ìbàdàn, àwọn náà ni àlejò wa lórí ètò òṣèlú. Ẹ̀kẹrin Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, Ọba Hamidu Ajibade, kábíyèsí o. Ẹ pẹ̀lẹ́ o. Ẹ kú ọjọ́ méjì mẹ́ta. A kú àsìkò yìí. Ká bẹ̀rẹ̀ sí ní béèrè àwọn ìbéèrè pàtàkì láti tàn mọ́lẹ̀ sí gbogbo bí nǹkan ṣe ń lọ nílẹ̀ Ìbàdàn lọ́wọ́ bàbá wa kábíyèsí Ọba Hamidu Ajibade, ẹ̀kẹrin Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. Irú èèyàn wo gan-an ni Ọba Mohood Lékan Balógun Ali Okunmade kejì tó wàjà láìpẹ́ yìí ní ẹjẹ́ sí yín? Kábíyèsí tó wàjà, bàbá mi ló jẹ́. Bàbá mi látọjọ́ tó ti pẹ́. Bàbá ló jẹ́ fún mi. Kọ́lọ́run bá mi fọ̀run kẹ́. Kí ni àwọn àmúyẹ tẹ́ ẹ rí lára kábíyèsí tó lè mú yín mọ́ lè gbàgbé wọn? Àmúyẹ bàbá ó pọ̀. Àkọ́kọ́ ni pé bàbá ò kì í bínú ẹnikẹ́ni. Kò sírú ìwà tó lè hù sí bàbá. Bàbá ò ń bínú èèyàn. Ọmọ èèyàn fi sínú. Gbogbo èèyàn lọ̀rẹ́ rẹ̀. Gbogbo èèyàn lọ́mọ ẹ̀. Gbogbo èèyàn ní brọ́dà ẹ̀. Kọ̀mọ̀ èèyàn bá wí. Kọ̀mọ̀ èèyàn bú. Ó sì kó èèyàn mọ́ra. Bàbá kó èèyàn mọ́ra púpọ̀. Kò ń gbà kí wọ́n sọ pé eléyìí ò dáa. Yóò sọ fún ẹ wípé brọ́dà mi nìyí. Kódà máa lọ ilé ẹ̀ nísìn. Táwọn bá ń sọ fún bàbá ẹ má lọ bíi, ẹ má lọ sọ́hùn, ẹ má lọ gbé, ẹ má lọ àwa ní ẹ jẹ́ kí n lọ bẹ́ẹ̀. Ó like mi gan-an. Ó fẹ́ràn mi. Níta máa gbọ́ lẹ́nu bàbá nù. Ó fẹ́ràn ọmọdé, ó wá fẹ́ràn ẹbí. Ó tún fẹ́ràn ẹbí, wọ́n kó ni mọ́ra. Ó kẹ́bi mọ́ra. Kò sí nǹkan kan tó lè dé bàbá tí wọ́n bá ní wọ́n nípàdé ẹbí ní Àlíwò. Ìjọ Sunday wọ́n sábà máa ń ṣe. Bọ́sẹ̀ méjì ní bọ́sẹ̀ kan ní o. Bàbá sọ pé àwọn ò lọ sí ìpàdé ẹbí. Wọ́n ò débẹ̀. Lẹ́yìn tí Ọba Mohood Lékan Balógun ti wàjà báyìí, kí ni ìgbésẹ̀ tó yẹ ó kàn lórí ọ̀rọ̀ àti dolúbàdàn ilẹ̀ Ìbàdàn? Kí ni ìgbésẹ̀ tí wọ́n máa ń gbé tó bá kan bá wàjà? Ọjọ́ mélòó, ọ̀sẹ̀ mélòó, oṣù mélòó ló yẹ ó gbà kó tó di páàní ọba àlàyé mi? Sórí wọn ní ìdálù ń ṣèlú lọ́dọ̀ tí wọ́n ń bí nìbàdàn. Wọn kì í pé wọ́n ń dájọ́ kan. Ní tá a máa ṣe tó jẹ́ pàtàkì ni pé ìgbà tá a bá sòkú bàbá tán, àkànjú kìíní kan wà lójú. Àti mẹ́ńtọ́ bá kàn. Bàbá wa ṣáìdì Olúbàdàn ni wọ́n. Ṣáìdì Balógun ló bá kàn. Ó jẹ́ pé bàbá wa Olakulehin ní Balógun Ìbàdàn. Ọ̀dọ̀ wọn ló bá bọ́ sí báyìí. So bàbá Olakulehin àwọn ló bá kàn. Ni wọ́n fi pé ọba Ìbàdàn wà unique. Kò sí pé à ń jà sí. Kò sí pé ẹ máa lọ tó ń bì kan.
kò sáà ń jà sí ọ̀rọ̀ ọba Ìbàdàn. ẹ lọ fowó gbé ń bè kalẹ̀ kò sí àní kò sí jà níta tí ń tò bọ̀ láti bí 40 ọdún tó ti ń tò láì ń bọ̀. ó ti tó ọdún mélòó tẹ́yìn ti tò báyìí tẹ́ ti di iró lé kó tó di pé sún tẹ́ fi dé ẹ̀kẹrin Olúbàdàn ilẹ̀ Ìbàdàn. lọ́rọ̀ ọgbọ̀n ọdún wa ni. kì í ṣọ̀rọ̀ ọgbọ̀n ọdún. ó ti pẹ́. ẹ jẹ́ mú báyìí ẹ ṣèpàdé kan láìpẹ́ yìí gbogbo ẹ̀yin ìgbìmọ̀ Olúbàdàn in council tẹ́ ẹ ṣe kí ni kókó ìpàdé ọ̀hún bolẹ̀ bọ́rọ̀ dé àti ẹ̀gbọ́n wọn tiẹ̀ ń sọ sáì sọ ni àbí bẹ́ẹ̀ ni wọ́n ní ọba Owólabí Ọlákùlẹ́yìn tó kàn gan-an ẹ̀ tí ì rí wọn sójú. ọ̀rọ̀ ayé sọkọ́ àti ìrí bàbá àti wá wọn lọlé àti ìrí wọn àwọn ọmọ wọn a sì ní ibo wọn wà wọn ni wọn relax lọ́wọ́ níbì kan a gbọ́dọ̀ máa pọ̀ wọn fún àwa gan kánjú. àwa gan kánjú. kò sí ní tí ń ká lójú. wọ́n relax níbì kan. ó dìgbà wọn bá tó yọjú sí wa pé ó yá àwọn dé o ìyẹn láwàá jókòó àwa ṣèpàdé pẹ̀lú wọn la máa jọ ṣèpàdé tá a bá ṣèpàdé tán wọn á ṣètò láàrin ara wa pẹ̀lú wọn á wà ṣẹ̀ṣẹ̀ gbé ìwé wa fún gómìnà àwa lákọ̀ọ́ fọwọ́ síwèé gbogbo wa fọwọ́ síwèé pé tó bàbá a fọwọ́ síwèé fún yín pa àyàn yín ní Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ìyẹn àwa ọba council. ọba council ni wá. kì í ṣe Olúbàdàn in council. ọba council. kí ni ìyàtọ̀ ọba in council àti Olúbàdàn in council. Olúbàdàn in council ìgbà tí àti ìdí ọba wọ́n pè ní Olúbàdàn advisory council. so a ti wà ní a ti dádé bàbá tó gbéṣẹ́ yìí náà ló fún wa ládé tí gómìnà wa sì fọwọ́ sí pé wọ́n lẹ́tọ̀ọ́ láti ṣe bẹ́ẹ̀ gómìnà wa sì ṣe fún wa. ẹ ti wá di ọba in council báyìí. bẹ́ẹ̀ ni ọba in council ni wá. lára àwọn ọba in council yìí ṣé Àgbàoyè Rashidi Ládọjà náà wà lára ọba in council. wọn ò sí lára wa. Olúbàdàn in council làwọn. wọn ò bá ní gbadé wọn náà fẹ́ dúró dádé Olúbàdàn. wọn ò bá ní gbadé àwa tá a gbadé àwa làwa pè pàdé níjẹta Monday. àwa mẹ́sàn-án. ẹ̀yin ọba in council mẹ́sàn-án lè ṣèpàdé ní gbọ̀ngàn Mọ̀pó. ní Mọ̀pó dé palace ọjà bá. ìbẹ̀ láti nípàdé pé bọ́ọ̀dé àti èdè bàbá wa ta ló gbúròó bíi bàbá wa Ọlákùlẹ́yìn wà bàbá wa Ọlákùlẹ́yìn ara wa náà ni. lára ẹ̀yin mẹ́sàn-án ni. ara àwọn ni wọ́n sì kẹwàá wa nínú àwa mọ́kànlá àwa mẹ́wẹ̀ẹ̀wá ńlá gbadé tí gọ́fúnà wa fún wa ládé tó fún staff of office. ẹ̀yin mẹ́sẹ̀ẹ̀sán nìkan lẹ sì lè sọ ẹni tí lẹ́nu buwọ́lù. àwa náà láwàá buwọ́lù fún bàbá wa Ọlákùlẹ́yìn pé tó a ti yàn yín gẹ́gẹ́ bí Olúbàdàn àmọ́ àti ìrí wọn. ayé Àgbàoyè Rashidi Ládọjà ńkọ́. high chief làwọn wọn làwọn àwọn ọ̀bánigbadé a lè mú wọn túláàsì nítorí bá wù kálukú ni kálukú ó ṣe bó ṣe tẹ́ wọn lọ́rùn làwọn ń ṣe. torí àwọn èèyàn ní irú ìpàdé tẹ́ lọ ṣe ní Mọ̀pó ilé wọn gan-an ló yẹ kẹ́ ẹ ti ṣe pé wọ́n ń dúró dè yín pé ẹ ṣèpàdé níjọ́ Monday pé wàá lọ ṣe ìpàdé níbòmíì. ẹ má lọ jìnnà sọgbọ́n. wọn kì í sọba aládé àwa lọba aládé. Àgbàoyè Rashidi Ládọjà ìṣọba aládé. wọn ìṣọba aládé Àgbàoyè high chief ni wọn. ṣùgbọ́n ẹjọ́ ń ṣèpàdé láàfin ni. ẹjọ́ ń ṣèpàdé ìpàdé ti wá lójú gbọ́dé gẹ́gẹ́ bí bàbá wa Imperial Majesty ọba Mahood Ọlálékan Ṣọlá tó papòdà òun láláṣẹ gbogbo wa nígbà tó wà láyé. ìbá sọ wípé
káwọn royal nurses mi ò wá jókòó pẹ̀lú wa a gbọ́dọ̀ ta lẹ́nu ntọ́ bá ti wíhun ọba làṣẹ òfin dè so àjọ ń ṣèpàdé ní gbogbo wa pẹ̀lú ẹ̀gbọ́n Rasidi Ládọjà àjọ máa ń ṣèpàdé ni. ṣùgbọ́n àwọn èèyàn ní lẹ́yìn ọba Owólabí Ọlákùlẹ́yìn wọ́n ní àgbà oyè Rasidi Ládọjà òun náà ni wọ́n tún next sí wọn tó kángun sí wọn gẹ́gẹ́ bí ẹ ṣe ń to ọ̀rọ̀ oyè Ìbàdàn. irọ́ ẹ má sì mú síra wọn. Balógun side ló kàn táwọn ẹni tí ó jẹ́ Olúbàdàn. ìyẹn ni ọba Owólabí Ọlákùlẹ́yìn. àtàwọn tó tẹ̀lé lẹ́yìn ẹ̀gbọ́n Rasidi Ládọjà ó ní ọ̀tún Olúbàdàn àtàwọn tó tẹ̀lé lẹ́yìn. ẹni tó tẹ̀lé àwọn lẹ́yìn ni bàbá Ẹdí Oyèwọlé Bíọ́dún Kọ́ládàísí èmi ọba Hamidu Ajibade àti ọba Muritala Àkàndé Splash FM. ṣebí wọn ní. ẹgbẹ́ igun tolúbàdàn nù. àmọ́ gun ti bàbá wa Balógun Ọlákùlẹ́yìn bàbá ní Balógun. àwọn ṣèlú Olúbàdàn kan báyìí. àwọn Olúbàdàn kan Tajudeen Ajíbọ́lá ní ọ̀tún wọn. tí wọ́n bá wá ń to ọ̀rọ̀ Olúbàdàn sà torí mo fẹ́ kí á là á han àwọn aráalé kó lè yé àtàjòjì àtonílé lẹ́yìn ọba Owólabí ní títò Olúbàdàn síra wọn ká ní ọba Mohud wọ́n ti lọ lẹ́yìn táwọn wàjà ó kan ọba Owólabí ní igun tiwọn lẹ́yìn ọba Owólabí Ọlákùlẹ́yìn wọ́n tún wá sí. tá a bá jẹ tán. gbogbo àsìkò tọ́lọ́run bá tún dé káwọn náà lò ń bẹ́ẹ̀ tí wọ́n bá wá lò tí wọ́n kúrò bẹ́ẹ̀ ní òtò tó wá bọ́ sí ọ̀tún. ó wá bọ́ sọ́tún àgbáyé. kílọ̀kàn yìí náà tẹ̀sán àtẹnumọ́ Rasidi Ládọjà rẹ̀ sí dáadáa kílọ̀ náà ilé àmọ́ Rasidi Ládọjà ní kílọ̀ wà bàdàn ẹ má jẹ́ bínú sí i kílọ̀ dé ẹ̀sán àtẹnumọ́ Rasidi dáadáa ìwọ ni ọmọ ìlú wò wọ́n. ọmọ Ìbàdàn ní mísà. ó nílé bàbá tiẹ̀. mo nílé. wọn ò lè jẹ mọ́gàjí wọn joyè Ìbàdàn lé bàbá yìí. wọ́n lè jẹ́. kí ló dé. ìbéèrè táwọn èèyàn ń béèrè ńlé ẹ̀yin tẹ̀sí jẹ́ bàbá wa náà lọ̀rọ̀ yé tó lè láhàn àtàjòjì iná làárọ̀ ọ̀gbọ́n bó ti jẹ́ Balógun tí bàbá Balógun tó bá wù gan tó bá lòun ọ̀jẹ́ ẹni tó bá tẹ̀lé lẹ́yìn ní ọ̀bọ̀ ọbẹ̀. àwọn òkè ọtún ò lè bọ́ bẹ́ẹ̀ torí kò tí ì kàn wá ló sáà tẹ́ǹtì àwa lọ kó ń bẹ̀ lánàá àwọn Balógun lọ́kàn ń sìn. kálẹ̀ tó tún kàn gan bá ní ohun tí ẹ ṣetán òun jẹ́. wọ́n tún fẹ́ ni kẹta sí. ẹni tó wà lẹ́yìn ẹni yóò tún bọ́ síwájú. bẹ́ẹ̀ ni tẹ́ lórí ẹ̀kẹrin Balógun. agbára gómìnà ló sì ṣe. gómìnà lálágbára lórí ọba gbogbo Ọ̀yọ́ pátá Ṣèyí Mákindé. àwọn àgbà mi. àgbọ́yé. Ṣèyí Mákindé ni aláṣẹ wa lọ́yọ̀ọ́ lónìí nítorí bá ń lọ lọ́yọ̀ọ́ ọwọ́ Ṣèyí Mákindé wọn ó ti béèrè. òun ló fi àjọba a lágbára wa láti fira wa jẹ òun ló fi wá síbẹ̀ òun fẹ́ ṣètò lùhùn gẹ́gẹ́ bí ọmọ Ìbàdàn. Yes. ó sì ṣe so ẹni tó bá wù ó wu ẹ̀gbọ́n àwọn làwọn ò ṣe báwọn ọmọ dúró de ìgbà tí Olúbàdàn bá kan àwọn làwọn fẹ́ dádé ọba Ìbàdàn. bó ti wù ní lásìmọ̀lẹ́ ni ìbá ṣàṣìkò ṣàrí níṣẹ́kọ̀ má pa ẹlẹ́dẹ̀ kan máa fi sínú. wọn ìkúkú mọ̀ọ́yàn sí i. so ẹ mọ́ ẹ láwọn béèrè àwọn nǹkan kan tẹ́ mọ́ wádìí láàrin ìlú ẹ má kò sí wàhálà ọba Ìbàdàn létò kò sí à ń gbé nǹkan kan òkè gbé sálẹ̀ látòrí Balógun tó fi dórí ẹ̀kẹrin ni wọ́n ti lè mú yàn Ọlọ́run ò ní jẹ́ ká rírú ẹ̀ Ọlọ́run ò ní jẹ́ ká rí ní èjì ẹ̀ta ẹ̀rin Balógun ọ̀tún
òsì àṣepa ìkẹrin márùn lọ́dọ̀ wọn kí wọ́n pé èèyàn márùn gbogbo wọn náà ní Ọlọ́run ní mú bá wa lù Ìbàdàn. àmín. wọ́n wá pé gbogbo wọn náà láti pé àwọn bíi márùn gbogbo wọn náà lára wọn ìwà yá irọ́ àní rírú ẹ̀ Ọlọ́run ní múrú ẹ̀ wá lù yìí. àmín. ààrẹ ò ní í ṣe wọ́n àmín. kálukú ó ló gbà tiẹ̀. ọba Owólabí Ọlákùlẹ́yìn ṣé wọ́n ti wà ní pẹ̀bí ni àbí àwọn bàbá ò lé. ọgbọ́n mi a rí wọn a lè máa sọ pé báyìí ni wọ́n wà báyìí gan wọn ò tí ì yọjú sí wa. kí ló dé táwọn ọmọ wọn ń gbé wọn pamọ́ fúnlẹ̀ Ìbàdàn. táwọn ọmọ wọn ni wọ́n sọ fún wa bẹ́ẹ̀ pé wọ́n ń gbé wọn pamọ́. a mọ̀ pé bàbá yìí jìnnà sílẹ̀ Ìbàdàn ọ̀rọ̀ ilẹ̀ Ìbàdàn jẹ́ wọ́n lógún. bó sọ fún pé bàbá sì wúlé lásán tọ́ba bó ṣe tẹ́ wọn lọ́rùn ni wọ́n ń ṣe lọ́wọ́ yẹn bó ṣe tẹ́ wọn lọ́rùn ni wọ́n ń ṣe. gẹ́gẹ́ bí ọ̀kan gbòógì. tọ́ba yá dé tọ́ba yá àti nígbà wọn bá a ti sọ nípàdé tá a ṣe níjẹta tọ́ba yá wọn ó pè wá àkànjú kí là ń kánjú sí. bàbá wa Ọba Hamidu Ajibade gẹ́gẹ́ bí ọ̀kan gbòógì lára àwọn ìgbìmọ̀ ọba alẹ̀ Ìbàdàn bí ọjọ́ mélòó lẹ́ẹ̀ fi dúró dè wọ́n dà tó bá jẹ́ pé oṣù mẹ́ta oṣù mẹ́rin ní àbígbó tí wọ́n ṣe tán kọ́. ẹ̀yin lẹ́kùn pa Lékan Balógun ni ẹ̀yin náà ẹ fẹ́ kí Lékan Balógun ó kú tẹ́lẹ̀ ṣe ti sòkú ẹ̀ àṣòkú Balógun náà ìjọba gé ìsòkú ẹ̀ níjẹ́ olókùn náà tẹ́ fi ń lé pé kẹ́nìkan wá jẹ kẹ́nìkan wá jẹ àkànjú. ṣàlàfo ti wà báyìí ta ní ń délé nílẹ̀ Ìbàdàn gẹ́gẹ́ bí olórí gbogbo àwọn lọ́balọ́ba nígbà tí ò ti sí kábíyèsí lórí àpèrè. ṣé tí o ṣe kábíyèsí lórí àpèrè. bẹ́ẹ̀ni. mo wà ní local government mímí wọ́n fi mí sí gẹ́gẹ́ bí òfin local government mọ́kànlá la ní Ìbàdàn mọ́kànlá ní ẹnì kọ̀ọ̀kan wá wà ń bẹ̀ a máa ń lọ jábọ̀ fẹ́ni tó bá wà lórí oyè ni a wà ní sùúrù dìgbà tẹ́ni tí ọba bọ́ bẹ́ẹ̀ ká fi máa wá lọ jábọ̀ fún gẹ́gẹ́ bí ọba. Olúyọ̀lé lèmi wà nísìn ẹlòmíì wà ní Lágelú ẹlòmíì wà ní North West ẹlòmíì wà ní South East bó ṣe wà nù àwa mọ́kànlá local government mọ́kànlá lẹ́nu kọ̀ọ̀kan wá ti ń so lórí acting chairman tá à ń sojú fún Olúbàdàn ṣé tó Olúbàdàn bá travel tó bá lo oṣù kan méjì mẹ́ta ṣáà wàá sọ pé àwa lọ jókòó lé wa àṣojú fún mọ́ni ẹjẹ́ àgbà pé ẹ̀yìn ẹ̀ka kókó Olúbàdàn travel ọlọ́ọ̀rìn àjò. kí Ìbàdàn gbà pé Olúbàdàn rìnrìn àjò tó bá dé ẹ rí. ìgbàkúùgbà tí wọ́n bá dé àfọ̀bàjẹ́. nínú ìlànà fífọ̀bàjẹ́ nílẹ̀ Ìbàdàn kí ni ìlànà tí wọ́n mọ̀ ń tẹ̀lé ṣé ẹni tí yóò bá dolúbàdàn náà lọ pẹ̀bí ni oṣù mélòó ni wọ́n máa ń lò ń bẹ̀ ìlànà wo lẹ ń lò láti fi di ọba tó fi ń yàtọ̀ sí àwọn ìlú míì. ọ̀dà jẹ́ǹbí ọlẹ́rẹ̀. ẹ̀ṣọ́n sá. ẹgbẹ́ ojú ti ń là ṣé kírísítẹ̀nì náà àbí mùsùlùmí. kírísítẹ̀nì. sọ́gbà pé wọ́n lọ dé ọmọlẹ́mbì kan inú ilé rẹ lọ wà àwọn ò ní gbogbo yẹn. àwọn èsì gbogbo òyìn pé wọ́n lọ dánìkan mọ́bì kan wọ́n máa bu epo lé lórí wọ́n máa bu iyọ̀ lé lórí. wọ́n bá dà kò ní kọ́ ọmọ lọ ṣọ́ọ̀ṣì ẹ tí wọ́n fi pé máa bọ̀ láti wá jọba rẹ o. irú bàbá wa Owólabí Ọlákùlẹ́yìn Christian ni kò dín lọ́wọ́ láti lọ ṣọ́ọ̀ṣì ẹ̀ tí ìdásìkò tí ó joyè. torí a rò pé àwọn ògbóni wọ́n ṣẹ̀ṣẹ̀ fà láwọn ògbóni lọ wọ́n kó agbára àwọn ògbóni. ṣé ògbóni ni ṣé ògbóni èmi èso ògbóni èmi èso ìsàlàwò yìí sì lè sáwọ mùsùlùmí mi ní àáfàá ni mi mo kéwú owó inú ilé mi ní òdi mọ́sálásí. mo kúkú rí i èkó ló já máa béèrè béèrè torí mo rántí pé lọ́jọ́ ajé mo ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú ẹni tó jẹ́ bí alága àwọn ògbóni àgbáyé la bá ń béèrè pé bó ni wọ́n ṣe é fọba jẹ wọ́n sì bẹ̀rẹ̀ sí ní làwọn wá pé wọ́n bá ti lọ ìpẹ̀bí o ibẹ̀ ni agbára àwọn ó ti ró ọba lágbára ní òfin ní dàbí àwọn ọba tí wọ́n ní àwọn agbésùnmọ̀mí wọ́n yìn wọ́n bọn agbára wọn ní agbára ìbọn ran ọba wọ́n níbẹ̀ ni wọ́n ti ró wọn lágbára tó fi jẹ́ pé tọba làṣẹ láwọn béèrè pé ṣé nílẹ̀ Ìbàdàn náà
ọ̀kan àgbààgbà níyìn. wa èmi è ṣàlàwò mùsùlùmí ni mí, mo ké kùránì. àáfàá lámúnigo ló ṣe wòlímọ̀ kùránì fún mi ní 1965. mo ní ní tí mo gbàgbọ́ nú ẹ̀, ní tí kálukú bá gbàgbọ́ nú ẹ̀ iná ni ó ṣe. irú bàbá wa Olakulehin ṣọ́ọ̀ṣì àrèmọ ní lọ, ẹ wàá sọ pé ẹ tì mọ́ bìkan ẹ pè kọ́ mọ́ lọ ṣọ́ọ̀ṣì, kò tẹ̀ nígbà fún yín. yóò sọ fún yín pé òun lọ ṣọ́ọ̀ṣì. ọba tìbàdàn ṣe tí wọ́n máa tako lé wa lórí bí èṣù rárá o, kò sí ní tó jọ. ní tó ṣẹlẹ̀ ojú pé àwọn kálukú àwọn tí eléégún ṣeégún ọba òdìlọ, olóró ń sọ̀rọ̀ ọba òdìlọ, ológun ń bọ̀gún ọba òdìlọ, ọlọ́yà ọbọ̀yà ọba òdìlọ́wọ́. gbogbo ètò tí wọ́n lè ṣe ń bèjú pé kí wọ́n máa wá bá Olúbàdàn pé àwọn fẹ́ sọdún àwọn o, ẹ fáwọn lówó táwọn èè sọdún, kò jù bẹ́ẹ̀ lọ. nígbà tó ń gbogbo nísìnyí, ṣé gbogbo àwọn táwọn yìí nísìnyí ọlọ́yà wà, sólógbòónì ni, oníṣàngó wà. nígbà tó ń pa àwọn ológbòónì àgbo ológbòónì mo ti délé ayé tó jọ́ mẹ́ta, oníṣàngó ọ̀tọ̀ ni, onífá ọ̀tọ̀, kálukú ló ní tí ń sìn. ẹgbẹ́ lògbóni, kálukú sì ní ibi tó ti ń sìn. bá a ṣe ní mọ́ṣáláṣí làwọn náà ní ilédì tiwọn. ó ṣáà jẹ́ pé àwọn yẹn ni. àwọn kọ́ la fọbajẹ. àwa láfọbajẹ, àwa láfọbàwàjẹ sẹ́ẹ̀mọ̀ ni. a rò pé lé lábọ́sìn ni wọ́n ti gbé. lábọ́sìn dé ìgbà tó bá dàbí tá a bá yàn tá tí gómìnà bá ti fọwọ́ sí pé ọba nì tí gómìnà ní ó fọwọ́ sí jọba ń jọba yìí. gómìnà yóò wá ṣe gbogbo nǹkan rẹ̀ tí ó ṣe, yóò wá péjọ. àwọn ti lábọ́sìndé ò ní pé àwọn tọ́tẹ̀lú ń jọ̀hún àwọn alágẹlú àwọn èèyàn bá ní du ọba, wọn lábọ́sìndé wọn èèyàn du ọba, wọn èèyàn du baálẹ̀. àmọ́ bí tá a fi sórí ìrùn Ìbàdàn ibẹ̀ làwọn yóò ti sọ pé tó wọ́n wà lọ ọbẹ̀, wọ́n súre fún wọn náà ni. wọ́n máa ń súre ń bẹ̀ ní agbára bullet proof ni wọ́n gbé fún wọn náà bí kíni. a rò pé bẹ́ẹ̀ ni agbára àṣẹ pé kábíyèsí bá sọ pé àánú ẹ sì ṣe mí ọkùnrin yìí. kábíyèsí kó tó di pé a mọ̀ lọ, ìgbà kan wà tó jẹ́ pé ọ̀rọ̀ kan rújú tá a sì fẹ́ kẹ́ ẹ tàn mọ́lẹ̀ sí ìgbà náà lára àwọn èèyàn nígbà tá a ní à ń bọ̀ wá sọ́dọ̀ ọba Hamidu Ajibade. wọ́n béèrè pé ń bo lọ́rọ̀ yín àti Mọ́gàjí Wálé Ládọjà dé dúró lórí ẹ̀sùn kan tí wọ́n fi ń kàn yín pé ẹ lọ́wọ́ sínú ìwakùsà tí ò bófin mu kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. kábíyèsí ẹ tàn mọ́lẹ̀ sí káwọn ọmọ Ìbàdàn mọ bí ẹ tò sí. ṣe rí tẹ́ ń béèrè o bí ìgbà téèyàn ń wáyà kúnyà fún yàn ni. Wálé Ládọjà ọmọlẹ́yìn ló jẹ́, ọmọ Akẹ́lẹ́ lájọ jẹ́, Akẹ́lẹ́ local government. ó ti wá bá mi ń bí tó sunkún tó dọ̀bálẹ̀ pé òun kò ń kọ gbogbo nǹkan yẹn. ìjọ náà ó tiẹ̀ ní ìyá òun kú sí UCH tó ń sunkún bí gbogbo àwọn èèyàn míì ló wà ń bí tí mo ní ó yá jáde tètè máa lọ UCH. ó ní ìyá òun kú ìjọ náà tí ń sunkún bí bọ́ọ̀lù. gbogbo ètò ẹ̀sìn wíì láwọ Wálé Ládọjà èmi ò ní ìníṣẹ́ kankan padà tí mò ń ṣe. mo ti lò 50-something years lókè ọ̀yà ní Kánò, orí mi pé mo mọ tí mò ń ṣe, Ọlọ́run sì ti kẹ́ mi láti Kánò. tí n bá ka 1 2 3 níkà tó mẹ́wàá àwọn ọmọ mi tó wà ń lo òyìnbó. iṣẹ́ tí mò ń ṣe ọmọ mi ní ṣe I'm a forwarder, clearing and forwarding agent. ẹ bá tiẹ̀ gbọ́ wọn ní bọ́ọ̀ bá gbégun ọ̀gbọ́ wọ̀yọ̀wọ̀yọ̀
gbogbo àwọn olórin tó máa ń kì mí ṣé wọ́n ní sẹ̀kùsà wọ́n fi ń kì mí. èmi ọmọ lójú ó yà wá lẹ́nu pé ìjọ ẹ lẹ bẹ̀rẹ̀ oníwà kùsà ẹ ní sùúrù. pé bóyá ìjọba àbílẹ̀ yìí náà ti ní kùsà tẹ́ ń wà ní o. sẹ́rí Wálé Ládọjà ó fẹ́ mọ̀ ó fẹ́ tọ́ mi níjà mi ó wá kéré síjà mi ó kéré púpọ̀ sí ìjà mi. tẹ́ bá fẹ́ bàjà. ó kéré kọ́mẹ́ntì à ń pè lámídù Ajíbádé ọmọ Sàláwù ni. ta lámídù Ajíbádé. àkọ́mọ́ ọkàn rí mi ní function wo ló lè yọjú sí ìsìn ẹ̀ dáhùn. kọ́mẹ́ntì yẹ kó wọ́n kọlù èmi lọ́wọ́ àtàlù. èèyàn dúró ọkà dúró jẹ́jẹ́ ọlọ́tẹ̀ nírú. ṣé ẹjọ́ ní nǹkan kan ìjà àánú tẹ́lẹ̀ ni. kò síjà àánú ju pé ó ń gbalẹ̀ àwọn onílẹ̀ tí mo bá fà ní Akínyẹlé àwa gbàlẹ̀kẹ̀ lọ́rùn ẹ̀. wọ́n wá bẹ̀bẹ̀ fún pé kí n fún lẹ̀kẹ̀ padà. gbọ́. Yes sir. ẹ má mọ̀ pọ́kùnrin lòun lágbára ó wá tọ́ Hamidu Ajíbádé kájọ fọkùnrin ara wa. ètò ṣe wọn kàn kó bá rẹ̀ ni. gbogbo ètò ń ṣe yẹn pèsè náà ẹ mọ̀ kò Ọlọ́run mi gbàdúrà kó rí wàhálà torí ẹ̀dẹ̀ ẹgbẹ́ mi ni ọmọ Ìbàdàn ni ọmọ ìlú mi ni mo gbàdúrà kó ga àmọ́ tó bá fọwọ́ ààrẹ ìfakọ́ lọ́ọ̀lẹ̀ fún rẹ̀ ni ó fọwọ́ fà o. èmi ẹ já o ẹyọkan ni pé mo kọ̀ yẹn jẹ́. ká mọ̀ láǹgrapà tó ń gbà ló ń lẹ̀ wọ́n ṣe gbá wọn ṣàwo. mo sì pé mo bá sọ̀rọ̀ kọ̀ gbọ́ ńgbà náà àtúngbòde pé kan ní tó. ìlẹ̀kẹ̀ tẹ́ ẹ gbà lọ́rùn. àwa dá padà fún ńgbà náà. bàbá Olúbàdàn èèyàn tó jẹ́ǹtù náà ní ìjọ kákó fún oko fún ọwọ́ wálé ọ̀dọ̀ mi bí ọ̀dọ̀ balẹ̀. ẹ bí lọ béèrè pé tí wọ́n bá fún èèyàn lówó bí gómìnà fún mi lówó ń sọ fún mi pé fún mi lówó. ó mú 50,000 wá níjọ́ náà ó ní owó òbí kó wọ́n má fi rògbò owó òbí ní tó fún mi. ẹ sì gbà. àṣetánì ní kọrẹ inú ilé mi mo wà ayé mú wá ó lówó òbí pé kí n ṣàdúrà fóun ọmọlẹ́yìn ló jẹ́ fún mi. mọ́gàjí lèmi náà wà kí n tó ga débi mo dé yìí. ọwọ́ ajẹ́ mọ́gàjí ọ̀fẹ́ ga ọwọ́ ní Hamidu Ajíbádé báwo nílùú Ìbàdàn yìí lónìí ìkọ́ o. lónìí ìkọ́ o. wọ́n rìn mọ́ àwọn tó yẹ rìn mọ́ bàbá Adédùbú bàbá mi ni mo súnmọ́ dáadáa. ẹ rìn máwọn tó yẹ rìn mọ́ ẹ rìn mọ́ bàbá Adédùbú. bẹ́ẹ̀ni. kí làjọṣepọ̀ yín pẹ̀lú bàbá Adédùbú. ọ̀pọ̀ jù. ẹ kẹ́kọ̀ọ́ lára bàbá Adédùbú. bẹ́ẹ̀ni ntẹ̀yìn bá lọ́dọ̀ ẹ̀ lèyìn ó rí kọ́ lọ́dọ̀ ẹ̀. kí lẹ̀yin wá kọ́ mbẹ́. wàhálà mọ́kọ́bọ́kùnrin ṣe é jọkùnrin. ọba Hamidu Ajíbádé. bẹ́ẹ̀ni mọ́kọ́bọ́kùnrin bẹ́ẹ̀yàn bọ́kùnrin ṣe é jọkùnrin. ẹ̀yin náà le. ṣé líle kọ́ ọ̀hún kì í ṣe pé mo lè kéèyàn mẹ́tọ́. ẹ súnmọ́ àwọn tó yẹ kẹ́ ẹ súnmọ́. bẹ́ẹ̀ni. ìgbà tí mo bá ṣe ń béèrè lọ́wọ́ alájà Bọ́sẹ̀ Adédùbú pé bàbá Adédùbú. lọ béèrè lọ́wọ́. wọ́n ní àwọn ọmọ líle ní àkàtà wọn. bàbá ní mo lè. sẹ́yìn náà ká àwọn ọmọ líle. mo wà lára àwọn ọmọ bàbá Adédùbú. sẹ́yìn náà ká àwọn ọmọ líle sákàtà tó jẹ́ pé ẹ̀sùn ń bẹ̀ẹ́ dá gbogbo ẹ̀rú. irọ́ kìí ṣe dídàrú bàbá èdà nǹkan rú tí ò yé yín nù. tẹ́ ẹ bá rà wọn kan tí lọ dà nǹkan rú. só ti èyí bàbá èèyàn ràn yàn ṣẹ́kíṣẹ́ nítorí lọ kọ́nù wọ́n wàá forúkọ bàbá kọ́fà. ṣùgbọ́n ẹ kẹ́kọ̀ọ́ lára bàbá Adédùbú. mo kẹ́kọ̀ọ́ torí pé bí ọba dọ́dọ̀ bàbá ọjọ́ bàbá bá ní bàbá ọmọ bẹ́ẹ̀ wá ṣe báyìí ọlẹ́yìn rẹ̀ náà báyìí bàbá èjìyàn bàbá èmi náà mọ̀ rán òun kọ́ náà o. tó bá dìgbà mí náà máa pé ń gbọ́ kọ́ lọ́sẹ̀ bàbá máa pé ń gbọ́ kílẹ̀ lọ ṣe sọ pé nǹkan burúkú tó bá náà bá ṣe nǹkan burúkú bàbá ní ọ̀dà ẹ bà wá ló kọjá kọ́dà ká má ṣe báyìí ẹ má bà wá ló kọjá bàbá ìrànyàn ṣe burúkú. àmẹ́ tí ọba yẹ wá Adédùbú lọ́rọ̀ wọn. Adédùbú lọ́rọ̀. ẹ ti wá ṣetán àti mo lo ẹ̀kọ́ tí ẹ kọ́ lára bàbá Adédùbú báyìí. ẹ̀kọ́ dáadáa ni. ẹ̀kọ́ ọmọ líle. ẹ̀kọ́ ọmọ líle kọ́ mo ti kọjá tí máa le
ọmọ ọdún mélòó ni ọ́? Àmọ́ kúkú mọ̀ yín dáadáa ń tèmi. Àlọ́ ọmọ ọdún mélòó ni ọ́? Ọmọ mi mẹ́kẹrin ìṣẹ́gbẹ́ ẹ̀. Èmi ó ṣẹ̀ṣẹ̀ máa hùwà tó le. Owó làwa fi jayé. Èmi máa yé jẹ mọ́ tí mo mọ sìgá mu. Ìwọ ìgbọ́ àwọn olórin tí ń kì mí tá lò kì mí tá ní olórin. Àwọn bàbá wa tó ti lọ barista ní ẹni pé ní ṣe. Ìgbọ́ ni èmi máa jayé ń tèmi ni. Èmi ewúwa líle. Mo sì máa ń ràn yàn lọ́wọ́. Ọba Hamidu Ajibade jayéjayé ni yín. Jayéjayé èmi ìwà líle báwo. Èèyàn gbọ́dọ̀ olórí ìlú ò gbọ́dọ̀ lè. Orílẹ̀ kan Balógun ni. Very gentle, very corporate. Ọba Hamidu Ajibade ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan. Ẹníjọba àbílẹ̀ Akínyẹlé ló so yín papọ̀ pẹ̀lú Mọ́gàjí Wálé Ọládọjà. Náà ń bẹ lọ́rọ̀ tó ṣẹlẹ̀ tí mo dá sí fún pé. Ṣọmọ Akínyẹlé ni yín. Ọmọ Akínyẹlé ni mí ti lé toko. Ṣùgbọ́n nígbà tẹ́ tún sọ̀rọ̀ lọ ẹ jẹ́ olórí lọ́balọ́ba síjọ ẹ ń ṣojú Olúbàdàn lólúyọ̀lé. Bó ló ṣe lọ́wọ́ inú ara wọn? Akínyẹlé wá sólúyọ̀lé. Akínyẹlé sórí ẹ̀ náà. Ọmọ àdúgbò wo ni wọ́n? Ọmọ Ìbàdàn South West. South West ń boloko yín. Oko wa ibi tí UI wà lónìí ara oko wa ni Ajibode. Ajibode wa lọ síbẹ̀ kọ́ wá dákọ̀ mi àwa lánìlàjì Ajibode àbá kòkó làbá ti wá nù UI ìgbà wọn gbàbẹ wọn fún Alájíbọdẹ hùn. So ti gbọ́. So ẹ fi so mọ́ Akínyẹlé ẹ dẹ̀ so mọ́ Olúyọ̀lé. So mọ́ Olúyọ̀lé mo lọ ṣiṣẹ́ lólúyọ̀lé ni ẹni tó bá ti wà ní ẹ̀karùn-ún. Mo fẹ́ bá wa là á kó yé àwa ara lé. Lolúbàdàn ó ti wá pósìtì wa àwa tá a wà ní sáìdì Olúbàdàn wọn kò ní a lọ Lágelú tá a bá sún sẹ́kẹ̀rin a lọ Olúyọ̀lé tá a bá sún Sáṣípa a lọ North West tá a bá kó North West a lọ South West South West to South East bí bàbá wa Ládọjà ṣe tò débi ó dénú. Ìdí tí mo ṣe ń béèrè ìbéèrè kábíyèsí ni pé àwọn èèyàn ti ń béèrè ń bàdàn gbà nígbà tí ọba Ali Okunmade ti wàjà tí ọba Owólabí Ọlákùlẹ́yìn tí àwọn ó sì bọ́ sí orí àpèrè nígbà tẹ́yìn tẹ̀jẹ́ àgbà oyè àti ọba nkanṣu bá fi ọwọ́ sí pé ààyè ọba local government ibi tí wọ́n jẹun pé yóò mọ̀ sófò ta ni ó náwó mu. ẹn tó wá bọ́ sí Balógun ní ọ̀bọ̀ ọbẹ̀. yóò kó níjọba àbílẹ̀ tó wà tẹ́lẹ̀ yóò bọ̀. oníyẹn náwó àlọ́nà àrà yóò wà bọ́ síbẹ̀. ẹn tó wá wà ní Ìbàdàn North yóò bọ̀ sọ́nà àrà. ẹn tó wà l'Akínyẹlé wọn ó gbé wá sí Ìbàdàn North. ẹn tó wà ní Ìdó wọn ó gbé lọ s'Akínyẹlé. ẹn wà Ẹgbẹ́dàmbí wọn á gbé lọ sí Ìdó. bá a ṣe ń rotate ẹ̀. níta fẹ́ kó yé àtàjòjì àtọmọ Ìbàdàn rèé kí ni ọ̀rọ̀ ṣókí tẹ ní fún gbogbo ọmọ bíbí ilẹ̀ Ìbàdàn. ká fọwọ́sowọ́pọ̀ ni ká fọwọ́sowọ́pọ̀ ìjọba tó sì ń bẹ́ ń ta ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ẹ̀ kó lè ṣàṣeyege tọrọ ọmọ wa ni. ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba ní tí ọba yé wa ká lọ bá ìjọba ká béèrè lọ́wọ́ ẹ̀. elétí gbáròyé ni Ṣèyí Mákindé is a good listener. ẹ rí i pé èmi tẹ ẹ bá wà ẹgbẹ́ yìí gbé wọ̀ mọ́ wà mẹ́ èmi pè ní wá mí gómìnà báyìí ta fẹ́ ni bàbá bẹ́ẹ̀ sì ṣe wí òun àṣẹ yóò sì ṣe a máa gbáròyé yìí sì máa fẹ́ dúró gbòòrò àwọn èèyàn. ẹ̀kọ́ tí mo tún rí kọ́ lára ọmọkùnrin ẹnu kọ́lọ́hún ó rúre ọ̀nà ìjọ sọ. lórí ọ̀rọ̀ jíjẹ ọba náà ní ìsìn báyìí ṣé gómìnà náà sì ń fọwọ́ bá yín fọwọ́sowọ́pọ̀. kò sí ọ̀dà òun ni ó fọwọ́ sí pé ní tí ó jẹ ní. nígbà bá ṣe tẹ́tà bá gbèwé fún ẹni tọ́kàn ní o bàbá Ọlákùlẹ́yìn tọ́kàn ní á wà gbèwé fún gbogbo wa nígbà bá gbogbo wa bá fọwọ́ sí tán á gbèwé fún. ìgbà wo lẹ́tùn ṣèpàdé mi báyìí. ó dìgbà tí bàbá bá yọjú sí wa àti ìrí bàbá. tí káwọn ọmọ Ìbàdàn kúkú ké pe bàbá báyìí pé ibikíbi tí bàbá bá wà o kí wọ́n bá wa yọjú sí ẹ̀yìn ọba o. kí ni lójú kí ni náà yín láàmú. àwọn ọ̀dààmú náà àmọ́ ń tà ń ṣe. a fẹ́ kí kálukú ọmọ lọ sí oko ibi iṣẹ́ ẹ̀ láyọ̀ àtàláfíà kò sí ẹ rí i pé lásìkò bàbá wa Lékan Balógun kò sí wàhálà kò sí nǹkan kan kálukú láyọ̀ àtàláfíà káyọ̀ àmọ́ Ìbàdàn ká sì mójútó ṣe ká má yọ̀lẹ
ká má máa dúró káàkiri ẹsẹ̀ títì ń kọ́ bọ̀ wá mú tọrọ wá. ọpẹ́ pàtàkì lọ́wọ́ kábíyèsí ọba Hamidu Ajibade ẹ̀kẹrin Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn. Àwọn là ń fi ọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀ pẹ̀lú wọn láti mọ ibo ni nǹkan dé dúró, kí ni tó yẹ ká mọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbéèrè tó ń tawọ́ tasẹ̀ nínú àwọn aráalé, mo lérò pé a ti kẹ́kọ̀ọ́ kan, a sì ti mú ṣàmúlò nínú àwọn ọ̀rọ̀ tí bàbá tí wọ́n ti bá wa sọ. Àmọ́ rí yín bá o, ẹ pẹ́ fún wa o, ẹ̀yin náà ó dé orí àpèrè àwọn baba ńlá yín o. Ẹ ṣeun, àmọ́ rí yín bá. Ẹ ṣé púpọ̀ sà. Ẹ ṣé.